ká máa fàṣìkò yìí kí gbogbo ọmọ Nàìjíríà káàbọ̀ sórí ètò lérò tèmi, torí pé èrò yín, èrò àlejò wa àti ọ̀rọ̀ gbogbo wa lè tó dálé lórí. Mukhtar Abiodun ló kọ tèmi jẹ́ wa jẹ́ lọ́gbọ́n ló kọ bàbá tó bí mi lọ́mọ lálejò Òṣogbo, èmi ní gbòǹgbò bí àgbà ajókòó tàgbà májùpẹ̀ ránṣẹ́ ọmọ kékeré àbẹ̀wò àgbà níkùn. Lórí ètò fún tèmi, àwọn tá a jù sídò ẹja ńlá ló gbé o. Agbo ètò ààbò nílẹ̀ yìí káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ Ọ̀ṣun àti ilẹ̀ Yorùbá òun la mú wá sórí ètò fún tèmi. Ẹni tó mójúlẹ́jà ọ̀rọ̀ ètò ààbò lábẹ́lé Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀ṣun, alukoro wọn wà yàrá gbára pẹ̀lú mi. Ta ni mò ń perí? Ọ̀gbẹ́ni Yusuf Idowu Abbas. Akínyẹn káàbọ̀ sórí ètò. Ẹ rọ̀ sà. Ṣàlàáfíà ni o. Ẹ bá kí àwọn ọmọ Nàìjíríà tó ń wò wá. A kí gbogbo olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun ní tilé toko. Orúkọ tèmi ni Yusuf Idowu Abbas tí mo jẹ́ alukoro Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ kú ìfẹ́ wa, ẹ ṣé. Ẹ káàbọ̀ sórí ètò. Yes, sir. Ṣàlàáfíà ni ọ̀gá wà, àwọn wà dáadáa. ọ́fíìsì náà ṣàlàáfíà ni. A dúpẹ́ Ọlọ́run. A gbọ́ awuyewuye láìpẹ́ yìí pé wọ́n ní àwọn kan ẹ mú àwọn kan Bẹ́ẹ̀ni. pé wọ́n ṣe ìkọlù sí iléeṣẹ́ Àmọ̀tẹ́kùn. Bẹ́ẹ̀ni. Ibo ló ti ṣẹlẹ̀? Bó ló ti ṣẹlẹ̀? Ẹ ṣé. Kò sí irọ́ níbẹ̀ nípa pé àwọn kan wọ́n ṣe àkọlù sí iléeṣẹ́ Àmọ̀tẹ́kùn tó wà ní ìlú Awó ní Ẹgbẹ́dọ̀rẹ́ local government, tí ọwọ́ ṣìkún àwa àti ikọ̀ ọlọ́pàá sì tẹ bí àwọn mélòó kan nínú wọn. Bẹ́ẹ̀ náà àwọn tí ọwọ́ wọn tẹ̀ wọ́n wà ní àkóló ọlọ́pàá bí a ṣe ń sọ yìí, látàrí pé tí a bá wò dáadáa, ẹ̀ṣọ́ aláàbò òun ni wá, a dẹ̀ ń dáàbò bo àwọn ará ìlú ni, kì í wá ṣe irú ẹni tó ń dáàbò bo èèyàn ló wá yẹ pé bóyá nǹkan kan ṣẹlẹ̀ ká wá lọ di pàǹpá láti lọ ya lù wọ́n, tó sì jẹ́ pé ó fẹ́ domi sùúrù sáwọn tó jẹ́ àwọn olùṣiṣẹ́ gan ní ọkàn pé àwọn tí àwọn ń dáàbò bo èèyàn ṣé àwọn ló ti wáyé kí irú nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí. Ṣùgbọ́n a wò pé òfin òun ni yóò ṣe iṣẹ́ ní ibi tá a wà báyìí. Tí abala tó dé báyìí, kí làwọn yẹn sán sọ̀rọ̀ nígbà tẹ́ mú wọn, kí náà fẹ́ ṣe gangan? Nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé wọ́n ní bóyá àwọn àti àwọn kan àwọn jọ ní gbólóhùn asọ̀ pé bóyá a lọ wo eré ìdárayá, ẹnìkan ni ó win, ẹnìkan ni ò win, wọ́n ṣàtijọ́ jọ tahùn síra wọn. Ṣùgbọ́n nígbà náà ó dà pé wọ́n parí ẹ̀ láàrin ara wọn. Nígbà tó di ijọ́ kejì, ẹnìkejì ń lọ, ẹnìkejì sọ pé ẹni yìí bóyá kò tí ì tánú tẹnìkejì ni, ó di pé wọ́n ní wọ́n kọlu ẹni náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí nà. Ẹni tí wọ́n kọlù tó ní ó wá wò pé ibo ló ń lè sá lọ láti má jẹ́ kí wọ́n ṣe òun léṣe, bó ṣe gbéra pa nìyẹn, ó bá di iléeṣẹ́ Àmọ̀tẹ́kùn tó wà ní ìlú Awó. Bó dẹ̀ ṣe débẹ̀, àwọn tí nítorí bí aago 8 alẹ́ ni ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ó ṣẹlẹ̀, tó sì ní láti jẹ́ kí wọ́n dáàbò bo àwọn náà, sì dúró láti dáàbò bo pé kó dó sọ́dọ̀ àwọn náà títí tí gbogbo ó fi lọlẹ̀. Ṣùgbọ́n tí àwọn náà máa wòkè ni wọ́n rí pé àwọn ni wọ́n ti kóra wọn dé. Ẹni tó léèyàn wọ Àmọ̀tẹ́kùn lọ ó tún wá lọ kó àwọn èèyàn wá, tó sì wá lọ wọ́n kóra wọn dé, tó di pé wọn kàn tiẹ̀ àwọn ọmọ tó jẹ́ ọkọ̀ Àmọ̀tẹ́kùn gbìyànjú láti pẹ̀tù sáwọ̀ pé kán fi sùn eégún òtòlótó, ṣùgbọ́n wọn gbọ́ kankan, ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ya lù wọ́n, tán ba gbogbo nǹkan jẹ́, tán ṣe pé kínní. So aráàlú méjì ní ìjà tó fà á nù. Aráàlú bẹ́ẹ̀ ni. Kò sí Àmọ̀tẹ́kùn nínú àwọn méjèèjì. Kò sí Àmọ̀tẹ́kùn nínú àwọn méjì. Aráàlú ni tó sá lọ sí inú àsálà fún bẹ́ẹ̀ ni, lọ sí ọ̀dọ̀ àwọn Àmọ̀tẹ́kùn láti bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n wọ́n wá lọ kó àwọn èèyàn láti kọlu àwọn tó jẹ́ Àmọ̀tẹ́kùn àti iléeṣẹ́. A rí àwọn àwòrán pé wọ́n ní wọ́n ṣe àwọn ẹ̀ṣọ́ ààbò Àmọ̀tẹ́kùn léṣe. Àwọn ṣe wọ́n léṣe o, wọ́n ṣe wọ́n léṣe, ṣùgbọ́n àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìmí ìlérí arrest. Wọ́n tó bíi 6
ẹ gba àwọn nǹkan ìjà olóró wọn lọ́wọ́ wọn àbí bẹ́ẹ̀ wọn ni mú dání, wọn mú nǹkan dání ṣé nígbà tí tí wọ́n wá ya bò yín àwọn mú nǹkan dání o, kí náà mú lọ́wọ́. wọ́n mú bíi àdá, ìbọn, gbogbo ẹ̀ náà kó dání, kóńdó gbogbo ẹ̀. ṣé Yorùbá náà ń sọ lẹ́nu ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun? ọmọ ìlú bẹ̀ náà ni wọ́n, ọmọ ìlú Awó náà ni wọ́n ṣe aráàta. Ọlọ́pàá ni ó wà máa ṣe òfin mọ̀ sí yókù báyìí. Òfin yóò ṣe ọwọ́ ẹ̀ sà. Ẹ kú iṣẹ́. Yes. A gbọ́ pé àwọn kan náà káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun ń gbìyànjú, ìròyìn ń tẹ̀ wá létí pé bí àwọn tí hùwà ọ̀daràn ni wọ́n lọ ń yálé onílé ni ẹ̀rí wọn mú. Bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ ṣe wá mú wọn, ṣé ń kó wọn lọ sọ́dọ̀ ọlọ́pàá ni àbọ́dọ̀ yín ni wọ́n wà? Ẹ ṣe mọ̀ pé àwọn èèyàn tẹ bá wo àwọn aráàlú dáadáa, wọ́n mọ̀ wípé ikọ̀ Àmọ̀tẹ́kùn a kì í ṣe ẹnìkan tó máa ń dáwọ́ bo nǹkan mọ́lẹ̀. Eléyìí ló jẹ́ pé tán bá rí nǹkan, wọ́n á wò pé ẹ jẹ́ ká bá a gbé fún Àmọ̀tẹ́kùn, wọ́n ó ṣe bó ṣe yẹ kán ṣe. Àwọn tá a gbámú tá a mọ̀ pé yes, nínú òfin tó dá Àmọ̀tẹ́kùn kalẹ̀, tá a wò pé eléyìí tí kò ga ju agbára wa lọ tá a lè ṣe ní ọ̀dọ̀ wa, à á ṣe tí a dẹ̀ máa gbé wọn lọ sí ilé ẹjọ́. Ọ̀pọ̀lọpọ̀ làwọn eléyìí tí a mú tó jẹ́ pé ní báyìí wọ́n wà ní ilé tí a mọ̀ sí correctional center tí wọ́n ń gba atẹ́gùn níbẹ̀, látàrí pé àwọn tá a bá mú àìfi ọwọ́ bo ìwà ìbàjẹ́ mọ́lẹ̀. Lábẹ́ òfin Àmọ̀tẹ́kùn lè arrest èèyàn ó sì charge ẹ̀ sí court, bẹ́ẹ̀ni, ó sì gba bẹ̀rẹ̀ wọn. bẹ́ẹ̀ni. Ẹ̀rẹ̀ ṣe dáadáa. Kò sí, ẹ lè ṣèwádìí, ẹ rí i pé kò sí kọ́nọ́fìàn kan nínú nǹkan tí àwa ń ṣe. Kí ló wá ṣẹlẹ̀ pẹ̀lú nǹkan tí ó dá wuyewuye lẹ̀? Arrest ẹnìkan ní Ìràgbìjà àbí Kírun ni, ọlọ́pàá ní ẹ wá, wọ́n tún invite ọ̀gá yín kankan wá, ẹ dá wọn lóhùn, kí ló wá ṣẹlẹ̀ séyìn? Nípa eléyìí ò yé mi, nípa bóyá ní Ìkìrun. Tán ní ẹ lọ lóru mọ́jú lẹ lọ bẹ́ẹ̀ nìyẹn tó lálẹ́ lẹ wá kóhun pàpà mọ́ra, wọ́n ń pè ní Ọláọ̀rẹ́ Táíwò. Nípa ọ̀rọ̀ yẹn, wọ́n ti yanjú ẹ̀. Ṣe dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ tí ó bá ti yanjú, tá a bá ti wá ń sọ̀rọ̀ lé lórí mọ́, kò tán lábẹ́ òfin gan. Ṣùgbọ́n iṣẹ́ ẹ̀yin àtọlọ́pàá ṣé kò sí, torí náà ń gbọ́ ni pé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ń lo Àmọ̀tẹ́kùn, ìjọba àpapọ̀ wọ́n ń lo ọlọ́pàá, ó wá di pé ẹ fẹ́ máa fìjà. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Tẹ bá wo àwọn ọ̀gá wa dáadáa, iléeṣẹ́ ọlọ́pàá náà ti fi ẹ̀yìn tì kí wọ́n tó yàn wọ́n gẹ́gẹ́ bí ọ̀gá ní Àmọ̀tẹ́kùn. Láti ọ̀dọ̀ chairman wa ni tó fi dé ọ̀dọ̀ corps commander Dr. Adékúnlé Ọmọyẹlé, ẹ rí i pé ọlọ́pàá ni wọ́n fẹ̀yìn tì kan tó yàn wọ́n sí ikọ̀ Àmọ̀tẹ́kùn ni. Kò sí àjọṣepọ̀ tó gún mọ́ ó wà láàrin àwa àti ikọ̀ àti àwọn ọlọ́pàá. Kò dẹ̀ sí pé bóyá ẹnìkan ló ń lo ẹnìkan, látàrí pé Àmọ̀tẹ́kùn kò sí fún òṣèlú kankan. Ìpínlẹ̀ Ọ̀ṣun la wá láti wá dáàbò bò. Tí ẹ bá dẹ̀ wò kí Àmọ̀tẹ́kùn kò ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun nìkan ló wà, ó wà ní ìpínlẹ̀ Oǹdó, ó wà ní ìpínlẹ̀ Èkìtì, ó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ó wà ní ìpínlẹ̀ Ògùn. Kò sí wípé bóyá ẹnìkan ni yóò wá ní pé ẹgbẹ́ báyìí ni wọ́n ń ṣiṣẹ́ fún. Bóyá kí n tún béèrè mi yẹn béèrè, ṣé abẹ́ ọlọ́pàá ni Àmọ̀tẹ́kùn wà ní? Torí àwọn àtẹ̀jáde kan jáde nígbà náà pé ọ̀gá Àmọ̀tẹ́kùn ó gbọ́dọ̀ rìpọ́ọ̀tù sí police headquarter l'Óṣogbo, gbogbo kan máa bá ṣé abẹ́ wọn lẹ wà? Òfin ló dá ikọ̀ Àmọ̀tẹ́kùn sílẹ̀. Tí ẹ bá wò dáadáa, òfin ló gbé Àmọ̀tẹ́kùn sílẹ̀. Kì í ṣe Àmọ̀tẹ́kùn yìí ṣe CAC register organization. Òfin ló dá Àmọ̀tẹ́kùn sílẹ̀. Kì í ṣe pé báyà ẹ bá ti mú yàn, ẹ bá ti ṣe nǹkan kan ẹ gbọ́dọ̀ lọ rìpọ́ọ̀tù fáwọn ọlọ́pàá, kì í ṣe dandan. Kì í ṣe dandan, ṣùgbọ́n tá a bá rí nǹkan míì tó jẹ́ pé a wò pé eléyìí kì í ṣe nǹkan tá a lè yanjú ní ọ̀dọ̀ wa, a lè gbé lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá. Àmọ́ iye iṣẹ́ mi tó wà tó jẹ́ àwọn míì tá a bá mú tó jẹ́ pé a wò pé ok, ẹ jẹ́ ká gbé lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá, àwọn ni wọ́n ó ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ ní orí ẹ̀. Kò sí pé iṣẹ́ kan wà tó jẹ́ pé àwa ń dá ṣe. Àwọn iṣẹ́ mi náà wà tó jẹ́ pé bóyá a fẹ́ lọ arrest àwọn èèyàn ní àwọn àjọṣepọ̀ míì ó wà tó gúnmọ́ tó wà láàrin àwa iṣẹ́ ọlọ́pàá àti àwọn àṣọ aláàbò yòókù. Àsìkò kan wà tí awuyewuye wá gbòde, tàrí pé Àmọ̀tẹ́kùn bóyá ẹ farasin kò ní o, bóyá ẹ sinmi ní o, àgbúrò yín wọn
nípa pé wọ́n ti iléeṣẹ́ yín o, wọ́n ti ibì kan o, wọ́n ti ibì kan ọ̀rọ̀ ṣẹlẹ̀ o, wọ́n jà wọn jà o, wọ́n arrest ọ̀gá yín o, ṣé gbogbo ẹ̀ ti lodò lọ mú mi báyìí? a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, gbogbo ẹ ti lodò, ó ti lọ mú mi. Bọ̀ wọ́n arrest ọ̀gá yín lóòótọ́? Wọ́n lọ fi ara hàn ní Àwọn invite wọn? bẹ́ẹ̀ ni, wọ́n dẹ̀ lọ fi ara hàn ní bẹ́ẹ̀ ni, lórí iṣẹ́ mọ̀ pé tí nǹkan bá ṣẹlẹ̀ wọn kò sí gbogbo bí náà ló wà, ọ̀gá tó wà níbẹ̀ wọn ó pè pé ó yá ohun tó ṣẹlẹ̀ kí ló lára ṣẹlẹ̀, àwọn báwo ni abẹ́rẹ́ àwọn wọn ṣàlàyé o. nǹkan tó Wọ́n wá ṣẹlẹ̀ nígbà náà ni. tán lọ fara hàn pé wọ́n náà detain wọn, pé wọ́n lo ọjọ́ tó pọ̀ lọ́hùn, wọ́n sì fi wọ́n lẹ̀ láìpẹ́ yìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ náà a dúpẹ́ pé Ọlọ́run ti gbàṣàkóso. Ọlọ́run ṣeun. Ẹjọ́ náà ti parí báyìí, àbẹ́jọ́ ti wà nílé ẹjọ́? Àìrọ́ ọjọ́ tí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So láàrin Àmọ̀tẹ́kùn àtọlọ́pàá wọ́n ti parí gbogbo ẹ̀? Kò sí ìjà láàrin, kò sí àjọṣepọ̀ náà tí ó wà tẹ́lẹ̀, kò sí ìjà láàrin wa náà, ṣùgbọ́n tí kò síbi tí kò sí kí irú nǹkan bẹ́ẹ̀ má ṣẹlẹ̀, kí gbogbo ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àlàáfíà jọba. Lọ́wọ́lọ́wọ́ bá ti wá ń sọ̀rọ̀ yìí, ọ̀gá Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn Commandant Ọmọyẹlé Isaac, wọ́n ti wà ní Ọ̀ṣun? Àwọn wà ní ìpínlẹ̀, bá dé ọ́fíìsì tí ẹ bá wọn tí wọ́n ń ṣiṣẹ́ ìlú báyìí lọ́wọ́. Kò sí nǹkan kan tó dín lọ́wọ́ báyìí? Kò sí nǹkan kan, ọ̀gá wà ní ọ́fíìsì bá ń ṣiṣẹ́ lọ́wọ́ báyìí. Ẹ jẹ́ wá wò báyìí, láàlàfo ìgbà tí, torí mo ti gbé ọ̀gá wá sí orí ètò ìbí ẹ̀ẹ̀mejì, láàlàfo ìgbà tán sọ̀rọ̀ gbẹ̀yìn tí sìn, àwọn iṣẹ́ wo ni àṣeyọrí wo lẹ ti ṣe lọ́fíìsì? Ẹ lè sọ fún wa pé báyìí àti ṣe báyìí. Mo dúpẹ́. Alákọ̀ọ́kọ́ náà a kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun, nítorí tí ò bá sí àwọn kò ní sí àwa, látàrí pé ìfọwọ́sowọ́pọ̀ wọn ò ní àṣeyọrí tiwa. Torí iṣẹ́ mọ̀ pé tí èèyàn bá wà ní àdúgbò kan tán bá ní nǹkan báyìí ń ṣẹlẹ̀ o, tán pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ ládùúgbò wa, tí a dẹ̀ gbéra pá tí wọ́n fi rí àwọn èèyàn náà mú, kì í ṣe dáàsọ la fi sọ pé iṣẹ́ security kò sí fẹ́nìkan, kì í ṣe fún ẹ̀ṣọ́ aláàbò nìkan, àti àjọṣepọ̀ àtàràlú náà ni. Nítorí ẹni tó bá wà ládùúgbò rẹ tó wò pé ìrìn rẹ̀ kò mọ́, tẹ́ bá fi tó ẹ̀ṣọ́ aláàbò lọ ní ọwọ́, wọ́n á tètè gbé ìgbésẹ̀ tó tọ́. Àṣeyọrí tó pọ̀ òun láti ṣe, tó jẹ́ pé tá a bá wò pé ní ó ti lé ní 100 àwọn tí wọ́n jẹ́ ọ̀daràn, tí láàrin tá a bá wò ní ọdún 2025 sí ọdún tá a wà yìí, tí iléeṣẹ́ Àmọ̀tẹ́kùn ti mú, tó sì jẹ́ pé ọ̀pọ̀ wọn ni wọ́n ń gbatẹ́gùn ní ọgbà ẹ̀wọ̀n ní Iléṣà ni àbí ní Ilé-Ifẹ̀ ni, tó sì jẹ́ pé gbogbo àwọn tá a bá mú òfin láàfin, kò sí pé à ń dọwọ́ bo ìwà ìbàjẹ́ mọ́lẹ̀. Lára bóyá àwọn tí wọ́n lọ dáyàn lójú ọ̀nà ni, tẹ́ bá wo ìròyìn kan tá a gbé jáde ní ẹnujọ́ mẹ́ta yìí ní ọ̀nà Iléṣà sí Ìbàdàn, àwọn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n ṣe bíi pé bá mọ́tò àwọn bàjẹ́ ni, tí wọ́n mọ̀ dá àwọn èèyàn lọ́nà, ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ọwọ́ wa tẹ̀ wọ́n, tá a sì mú àwọn náà wà ní ọgbà ẹ̀wọ̀n lọ́wọ́lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ náà làwọn oríṣiríṣi èèyàn, bóyá ẹlòmíì tó ń bọ̀ láti ibi Gbọ̀ngán, oríta Gbọ̀ngán sí Ìkirè, àwọn èdè jẹ́ pé erin tí àwọn ẹni náà kó sínú mọ́tò ó tó bí 50 million, tí àwọn ọ̀daràn yìí tí wọ́n já àgbà lọ́wọ́ wọn, ẹni náà ló sáré pé ọ̀gá wa bá nǹkan báyìí ló ń ṣẹlẹ̀, wọ́n pe àwọn tó jẹ́ ọ́fíìsà tó wà níbẹ̀, wọ́n dẹ̀ gbéra pa, wọ́n rí i pé àwọn gba mọ́tò ní Gbọ̀ngán ló ṣẹlẹ̀, Gbọ̀ngán ní oríta Gbọ̀ngán nínú ọdún yìí náà. Bẹ́ẹ̀ ni gbogbo oríṣiríṣi nǹkan báyìí ní ikọ̀ Àmọ̀tẹ́kùn ṣe láti fi dáàbò bo ará ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́sàn-án lóru, ní gbogbo ìgbà, kò sígbà tí a dáṣẹ́ dúró. Ìgbà tán bá pè wá á jẹ wọn. Ní gbogbo ìjọba ìbílẹ̀ tó wà lọ́ṣun ni ọ́fíìsì Àmọ̀tẹ́kùn wà? Bẹ́ẹ̀ ni, gbogbo ẹ̀ ní sì ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí? Gbogbo ẹ̀ ló ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Tí bá ṣe pé ní gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nígbà náà ti lodò lọ mú mi, kò sí bẹ́ẹ̀ ṣe wá sórí ètò tá à ní fẹ́ sọ̀rọ̀ tó ṣẹlẹ̀ l'Akínlàlú, ṣé gbogbo ẹ̀ náà ti lodò lọ mú mi pátápátá? A dúpẹ́ Ọlọ́run, gbogbo ẹ̀ ti lodò lọ mú mi. Gbogbo ẹ̀ ti lodò lọ mú mi. Mo rí pé ẹ fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ ṣe mọ̀ pé tí nǹkan bá ti tí wọ́n bá ti parí lórí nǹkan, kò sí dáa mọ́ ká tí wọ́n máa káwọ́ kà sẹ́yìn mọ́ lórí ẹ̀. A ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí ọkàn ti balẹ̀, a lè sun àsùnforí lóṣù ká? Kẹ́fọ́ lè sùn àsùnforí lóṣù ká.
kò sí wàhálà ó yẹ ẹja wo lágbára Ọlọ́run. ètò ìdìbò tí ń bọ̀ yìí ní oṣù kẹjọ á dìbò sípò gómìnà. Bẹ́ẹ̀ni. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ṣọ́ ààbò ọlọ́pàá ni army ni civil defence ni àwọn correctional kìnínní ni gbogbo ẹ̀ náà máa ń deploy káàkiri pé yà ẹ lọ ṣé Àmọ̀tẹ́kùn náà wà náà àwọn tí wọ́n deploy bá. ẹ mọ̀ àti mọ̀ àti mọ̀ ṣùgbọ́n tá bá pè wá pé káwa náà ká wá ṣojú kò sí nǹkan tó burú pé ká dáàbò kò sí nǹkan tí àwa rẹ̀ dì. Lábẹ́ òfin ẹ lè ṣe. Lábẹ́ òfin ṣùgbọ́n ìgbà tó jẹ́ pé òfin ló gbé Àmọ̀tẹ́kùn kalẹ̀ òfin ló gbé kalẹ̀ kì í ṣe CAC regional organization ó lọ sí ilé ìgbìmọ̀ asòfin kí àwọn gómìnà tó bọwọ́ lù òfin ló gbé Àmọ̀tẹ́kùn kalẹ̀ tí wọ́n bá pè wá kò sí àjẹ wọn. Àwọn ẹgbẹ́ olóṣèlú kan wá ti ń pariwo pé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun Àmọ̀tẹ́kùn náà fẹ́ lò ó ṣé ẹ rí i pé báyà yín náà fara mọ́ ìjọba dáadáa jù. Ṣe rí ikọ̀ Àmọ̀tẹ́kùn bí mo ṣe sọ lẹ́ẹ̀kan kò sí fún ẹgbẹ́ òṣèlú kankan. Tí nǹkan máa ń ṣẹlẹ̀ níbì kan tí ẹnìkan bá pè á lè mọ ẹsẹ̀ mọ́ béèrè pé ọmọ ẹgbẹ́ òṣèlú wo ni ọ́ ká tó sọ pé adẹ́yàn yẹn lò. Ṣùgbọ́n ìgbà tó jẹ́ pé ará ìpínlẹ̀ Ọ̀ṣun ni àjẹni náà á sì fún ẹgbẹ́ òṣèlú kankan fún ààbò ìpínlẹ̀ Ọ̀ṣun òun làwa wà fún. So ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn bá yọ kí gbogbo ọmọ sílẹ̀ kún fọkànbalẹ̀ pé wọn ò nílò ìfúnniṣẹ́. láyé kò rí bẹ́ẹ̀ fún ìdáàbòbò àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun ni àwa wà fún. A tún wá mẹ́nu bà ọ̀rọ̀ yìí ó ta sí alé tí pé wọ́n láwọn kan nú àwọn ọmọ yín máa ń fọlá jiyọ̀ bí kan yà sí pàtí òun pàtí kan dá nǹkan bí kan sọ pé lágbájá bú mi àfi kí n nà àfi kí n kó àwọn èèyàn lọ bá nílé ṣé àwọn èèyàn ṣe ti ń yọ wọ́n jáde. Iṣẹ́ rí tó bá. Ṣé irú ẹ̀sùn bẹ́ẹ̀ wọ́n mú wá sọ́dọ̀ yín rí. Irú ẹ̀sùn bẹ́ẹ̀ èmi ò bá pàdé rí. Alukoro àjọ ń bọ̀. Ṣùgbọ́n nǹkan mi tá bá bá pàdé ìgbésẹ̀ tó tọ́ tó yẹ á gbélé lórí nítorí ẹ̀ la fi ní àwọn tí ó yẹ pé wọ́n ń mójútó irú nǹkan báwọn. Department yẹn wà lọ́dọ̀ yín. Bẹ́ẹ̀ ni tá jẹ́ provost. Tí ẹ bá rí nǹkan tó irú wà báyẹn ẹ rí nǹkan tí wọ́n ṣe fún wọn. Tí n bá rí Àmọ̀tẹ́kùn tó halẹ̀ mọ́ ìyàwó mi àbò halẹ̀ mọ́ mi ládùúgbò mo lè wá fẹjọ́ rẹ̀. ẹ fẹ́ ẹjọ́ ẹ̀sùn ẹ wá rí nǹkan tí ó padà ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. Ìyàwó ò lè fọwọ́ da tí a bá rí àwọn ọmọ tẹ bá rí pé wọ́n hùwà àbàjẹ́ níbì kan ẹ pè wá ṣàkíyèsí ní fọwọ́ dẹ̀ rí tó jẹ́ pé àá jẹ́ kẹ́ ẹ mọ̀ pé nǹkan báyìí ìjìyà báyìí ni àfijẹni yóò tẹ́yìn náà dẹ̀ rí. Ẹ já lọ síbi àwọn irinṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò tẹ́ ń lò ṣé gbogbo ń tẹ́ ẹ bè lọ́jọ́ ìjọba náà ti ṣe fún mi. Ní agbára Ọlọ́run gbogbo nǹkan tá à ń béèrè. Ìṣèjọba tó bá yà wá sọ́dọ̀ yẹn sọ pé ẹ mú epo wá ká tó tẹ̀lé yín. Irọ́ gbogbo tẹ́ ní gbogbo nǹkan bẹ́ẹ̀ ni lágbára Ọlọ́run. Sàǹbá ilẹ̀ wà tó máa pè yín báyìí fún. Tó bá pè wá kò sí gbàkúgbà tó pè wá tí a lè jẹun. Bó làwọn èèyàn ṣe kàn sí tó bá ní báyà emergency àbí ọ̀rọ̀ kan láti wò pé Àmọ̀tẹ́kùn ẹja pé wà nídìí yín o. Wọ́n lè kàn sí wa lórí 070. 64 74 13 04 070 àbí ẹ pè lẹ́ẹ̀kan sí. 070 64 74 13 04. Wọ́n dẹ̀ lè kàn sí wa náà lórí ẹ̀rọ ayélujára wa www.osunamotekuncorpsng.com. So tí nọ́mbà tẹ́ pé náà WhatsApp náà ó ṣiṣẹ́ call náà ó ṣiṣẹ́ bá ti pè bá táwọn bá dá yẹn nísìnyí yóò wọlé. Yóò wọlé. Tí head office ní àbí. Head office ni. Ẹ wá béèrè ibi tẹ́ni yẹn ti ń pè. A béèrè ibi tẹ́ni yẹn ti ń pè. Ẹ ṣe wá sọ pé ó yá àdúgbò bá àwọn tó wà ń bẹ̀ zone níbẹ̀. Wọ́n lọ rescue bẹ́ẹ̀ ni. Tó ká tó wá máa lọ alukoro. Yes sir. Ẹ bá àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò ẹ̀ǹkẹ́ tí wọ́n bá wọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìdìbò tí ń bọ̀. Ẹ ṣé lálàkọ́kọ́ náà màá ti dúpẹ́ lọ́wọ́ àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun fún ìfọwọ́sowọ́pọ̀ wọn fún ikọ̀ Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀ṣun àti àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù. Bá a ṣe mọ̀ wípé gbogbo wa náà la mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Òkè Ọya àti ní àwọn ìpínlẹ̀ alámúlégbè wa. Ètò ààbò
ó ṣe kókó ní àsìkò yìí. Wọ́n ní when you see something, say something. Tó bá rí ìrìn àjò tó ṣe tó mú fura bákan-bákan lọ́wọ́. tó mú fura lọ́wọ́ ní agbègbè ẹ, tó bá rẹ́ni tó ń rìn àbí even alájọgbélé rẹ tó rí i pé bóyá lọ́sàn-án ni ó sùn sílé, tó bá dòru ni ó jáde, yóò tètè fi tó ẹ̀ṣọ́ aláàbò létí láti lè jẹ́ pé kí wọ́n gbé ìgbésẹ̀ tó yẹ lé lórí. Kì í ṣe pé nígbà tí nǹkan bá tó ṣẹlẹ̀ tán lẹ́wà tó máa sọ pé mo dẹ̀ ń rò ó, ìbádẹ́ ti sọ eléyìí ó ti wọ́n ní mercy after death ni tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Tá a bá rí nǹkan tí a rí pé kò rí kọ́lọ́fín ní agbègbè wa, ẹ jẹ́ ká fi tó ẹ̀ṣọ́ aláàbò lórí etí. Ìmọ̀ràn tèmi kò ju báyẹn lọ. Ẹ ṣé o. Bí ìdìbò ṣe wá ń bọ̀ nǹkan pàápàá jùlọ àwọn ọ̀dọ́. Kí Ọlọ́run bá kó ràn wá lọ́wọ́ ni. Káwọn kan mọ̀ jẹ́ àwọn olóṣèlú ó mọ̀ jò lo àwọn jẹ́ ká gba àlàáfíà láàyè. Àlàáfíà náà ni kẹ́ jẹ́ ká gbà láàyè kẹjọ, torí àwa náà ni ta jẹ́ leader fún ọjọ́ ọ̀la. Àwa dẹ̀ ni àwọn tó jẹ́ ọmọ kéékèèké náà wọ́n ń wò láwòkọ́ṣe. Ẹ jẹ́ ká gba àlàáfíà láàyè, ká jẹ́ kí gbogbo nǹkan kó lọ ní ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀. Ẹ ṣeun, bàbá pé ǹjọ́ mi ìṣe dá wa lóhùn. Kí ló dé tà lè jẹ́ ń lò dá ń lò. Ẹ ṣeun. Ọ̀gbẹ́ni Yusuf Idowu Abbas, alukoro fún Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun, àwọn ní àlejò wa lórí ètò fún tèmi. Lóko olóòtú ètò yìí Babátúndé Rájí Waspa, àkàndò onímọ̀ lọ́wọ́ ọwọ́ rẹ̀ àmúlélẹ̀ amúgbálẹ́gbẹ̀ẹ́ olóòtú Abdullahi Maruf Hasan. Mukhtar Abiodun lóko tèmi jẹ́ Ajélọgbọ́n, lóko bàbá tó bí mọ́ lálejò ṣùgbọ́n ká tó mọ́ lọ mẹ́ta bàbí pé màláíkà apá ọ̀tún áńgẹ́lì apá òsì wọn kọ́ ṣe èmi àti ẹlẹ́jà ṣe rere tó rà ń bọ̀ wájà bọ̀ fún Olódùmarè bá tó dá wa ń jọ kan títí ìgbà míì ọ̀hún ire o.